wò pé òkè kí ló ajá fẹ́ parọ́ fún pa àwọn ran àwọn ẹlẹ́yà lọ́wọ́ bọ́sẹ̀dẹ̀ mọ̀ ayé social media la wà ṣé tẹ́lẹ̀ máa sọ fún yín èmi ò gbàgbọ́ nínú òwe tí Yorùbá máa ń pa pé téèyàn bá yan ẹ̀pà wá fọ́jú kó máa súfèé mo èsì òwe yẹn dákú ẹ̀hún rẹ̀ mo èsì òwe yẹn dákú torí mo gbàgbọ́ pé bá ọmọ ṣe máa ṣiṣẹ́ méjì fàfọ́jú afọ́jú ò lè dá ẹ̀pà yan màá tún bá yan ẹ̀pà eléèkọ́ o màá tún bá yan ẹ̀pà màá tún máa súfèé tó bá dá òsùn nígbà yẹn kó lọ yan nǹkan fúnra rẹ̀ ìgbàgbọ́ mi nìyẹn tẹ́lẹ̀ káyé tó jẹ́ kó n pé Jamiu irọ́ o tó bá fẹ́ ṣàfọ́jú lóore àfi kó o tún ṣe kanlẹ̀ ọ̀hẹ́s wà á tún jẹ̀bi lọ́dọ̀ afọ́jú ọlọ́wọ́ fẹ́ràn kankan lójú ìyẹn ló bí ohun tálájà ṣe yìí àìmọye ọ̀rọ̀ míì náà ti gbé wá bá alájà yìí náà tí ògbé social media àìmọ̀ àwọn tó ti ṣe lóore inú ayé táyé òde gbọ́ nǹkan kan ó dẹ̀ ń ṣe tiẹ̀ fọlọ́ ni kò retí ẹ̀san lọ́dọ̀ ẹ̀yin tẹ́ yìí ó ń retí ẹ̀san lọ́dọ̀ ọba tó dá ni tó dẹ̀ dá lọ́lá mo lọ ni pé ṣé ìṣòro àwọn ẹlẹ́yà kò ṣe ẹ̀bẹ̀ ó ti pẹ́ gan o àwọn kò tó wọn ló pẹ́ síbí gan púpọ̀ tí mo rántí ọba wa àléfà ìpamọ́ rẹ̀ ọlọ́run kò ṣe la fún bàbá yẹn máa ń fún àwọn ẹlẹ́yà lówó lóṣooṣù aláàkọ́ ni pé iṣẹ́ eré ni bàbá yẹn ń ṣe wàláì bọ̀ṣú ẹ kó níbẹ̀ ẹ gbọ́ mi yé mo get to know ọ̀rọ̀ yìí tí mo ń sọ yìí nígbà tí ọ̀rọ̀ bàdó ṣẹlẹ̀ nígbà yẹn tí wọ́n pa àfáà kan tán ni wọ́n wọlé wọ́n pa jẹnẹrétọ̀ tẹ́wọ́n rántí sítórì yẹn tí wọ́n pa àfáà yẹn pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ but unfortunately àwọn ayákẹ́lẹ́ yẹn ò mọ̀ wípé ìyàwó yẹn ò tí ì kú mo lè sọ̀rọ̀ yẹn rí fún yín nígbà tó máa tó bí oṣù mẹ́ta mẹ́rin tí sí yẹn ti lọ lẹ́yìn kan pè mí láti Holland pé ẹlẹ́yà kan kọ̀ǹtàtì ìyàwó òun póun ni ẹlẹ́yà tí wọ́n pa àtàwọn ọmọ àtọkọ nígbà báyìí mo ní ìwé mi náà gbọ́ sórí yẹn gan o but kí ló fẹ́ lọ́wọ́ yín wọ́n lè nìrànlọ́wọ́ mi ní ẹ má ṣe fún o wọ́n wá ní àwọn fi lọ̀ mí kí n lè báwọn lọ ṣèwádìí ẹ̀ ni ó lè gbéra wọ́n fún mi nọ́mbà ẹ̀ mo pè é pé mi ò mọ̀ mo gbé ní Ṣàgám mo di travel lọ ni mo gbé ní Ṣàgám bus stop mo ní àáfàá wo ló lè jẹ́rìí ẹ̀ àwa jọ lọ sọ́dọ̀ àléfà ìpamọ́ rẹ̀ mo bá ní ìbọn ni kò má ti máa jáde pé pa àwọn ẹjọ́ jáde o at least ìgbà tó máa pa ẹlẹ́yà náà mọ̀ kò dẹ̀ ṣe ẹlẹ́yà mọ́ sí àṣọ
bó máa lọ ni pé nítorí rí kíní iṣẹ́ yẹn ṣe ń jọ́nà lọ́hùn ni pé àwọn tó wá tó lóun gan lọ sílẹ̀kùn fún wọn lálẹ́ ẹjọ́ yẹn ẹ̀há ni wọ́n lò wá wọn kọ́ aya kìlà ni wọ́n ikán ẹlẹ́kùn tó ní àjà assalamu alaikum kíní kan owó oṣù ṣe mọ ẹni tó mọ bí sìn yẹn ṣe ń lọ ni ó mọ̀ ọ́n mọ̀ wá báwo máa ń fún ọ lówó oṣù owó oṣù àti iṣẹ́ ìsìnkú owó oṣù tí àti ìgbà kíní kan nìyẹn la wá káwá àfáà fún ó ló kàn lọ kíchìn tóun ni lálẹ́ ẹ̀ kò ń ṣe òru alẹ́ níbi 9 náà wá 8:39 ó ló kàn lọ kíchìn lọ́n tóun ni òun kàn ń gbọ́ yé oró kó ń kàn gbọ́ àwọn kan jù fóun náà nígbà o òun náà bá dákú ìwọ kan ní pé òun ti kú màtó ní pélé mọ́ everybody wá wọ́n kàn ní pé òun sì ní náà gbọ́n lọ sí hospital kó dà gbọ́ àpáṣíwà lára ẹ̀ dáadáa nígbà yẹn àwọn á lọ sọ́dọ̀ àlefa ìpamọ́ rẹ̀ ìbẹ̀rù tó wá sọ sínú ẹ̀ pé owó oṣù tá à ń gbà wọ́n rò pé òun ti wá gba tòun òun wá rò pé bóyá ẹja lọ gbowó oṣù lọ́la o náà bá wọn ṣe mí sì lé lórí. mo ní iṣẹ́ olóore ní àlefa ìpamọ́ rẹ̀ ń ṣe wàláhì wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ṣá ǹjẹ́ owó yẹn lè kárí mo sọ fún wa mo ní lọ́dọ̀ tèmi ẹ̀há híhá mo lọ́rọ̀ ọyàn ni fárídù ni kì í ṣe súnà ẹ mọ̀ díẹ̀ Quran chapter 24 Suratu Nur ẹ má gbà ìbéèrè tí mo sọ o ṣó lẹ́tọ̀ọ́ kẹ́lẹ́ a máa lọ gbowó oṣù for what cause iṣẹ́ olóore bàbá yẹn ń ṣe wà láìtàlà iṣẹ́ olóore ló ń ṣe bó ṣó lẹ́tọ̀ọ́ kẹ́lẹ́ a máa gbowó oṣù ta ló ń ṣiṣẹ́ fún ta ni ẹlẹ́yà ń ṣiṣẹ́ fún owó oṣù kí ló ń gbà ṣé ìlú ẹ̀há yẹn wọ́n gba employment ni ẹ gbọ́ mi yé ìlú ẹ̀há yẹn ṣé wọ́n gba employment ni náà ṣe máa retí owó oṣù ìdá lọ́dọ̀ ọkọ àbí lọ́dọ̀ ẹlòmíì ẹ wo tó yà káwọ́là ṣe yìí iṣẹ́ olóore nìyá yìí ṣe bó ṣó lẹ́tọ̀ọ́ ẹ bá ń gbé fídíò yẹn wá ṣó ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ nínú ìsìlámù. ẹ ti dúró láti flag ẹ ó yẹ ẹlẹ́hà tí ó bá dìde kó dìde ń sìn. ẹ fún mi lọ́jọ́ omi. sókè dáadáa kí ló ṣẹlẹ̀ gan-an. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú lágbàáyé a pè yín ní abẹ̀yìn láti ran àwọn ẹlẹ́hà lọ́wọ́ kò ń ṣe láti wá fi ba ẹ̀sìn jẹ́ àbí láti wá fi àbùkù Islam bọ̀tí nǹkan tó ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn ẹlẹ́hà lágbàáyé ni nígbà tá a wá sí ọ̀dọ̀ alájà wa káwọ́lá fún ni mo mi. ẹgbọ́n tẹ́lẹ̀ àyẹn sọ ó ní káwọn èèyàn ran àwọn lọ́wọ́ pé in tó máa ń ṣẹlẹ̀ sáwọn ẹlẹ́hà lágbàáyé ni ṣọ́rọ̀ yẹn tọ́ ṣá ṣó tọ́ ṣé mo ní ìjẹ́ kéèyàn jẹ́ ẹlẹ́hà ṣọ́ employers àṣòṣìṣẹ́ ni ràn wọ́n lọ́wọ́ lórí kíni ẹ̀ tí gẹ́ẹ̀tì tí mo lọ ràn wọ́n lọ́wọ́ lórí fárídù tọ́lọ́run tẹ́ ń ṣe mo rò pé èèyàn gẹ́ẹ̀tì mi ṣá ràn wọ́n lọ́wọ́ lórí kíni náà tá ń fẹ́ ràn wọ́n lọ́wọ́
ta ló fẹ́ ràn wọ́n lọ́wọ́ lórí kíni why tíyà ṣe máa jẹ wọ́n tó máa dín ìrànlọ́wọ́ why mi ò fẹ́ mẹ́lẹ́ àti wọ́n jẹ́ ìdá ilé asúnáwà jànmọ́ ìdá ilé àtẹ̀bùlígù ìdá ilé sufi ìdá ilé anybody ilé à ń jẹ́ ẹlẹ́hà ni ẹlẹ́hà ń jẹ́ ìjọ lẹ́ẹ̀tọ́ fún ẹlẹ́hà láti máa tọrọ bárà ṣọ́kọ wọn ti kú ni ẹ gbọ́ mi yé ṣọ́kọ wọn ti kú ni kí lọ́kọ wọn ń wò tó fi ń ráre kí làwọn tó fẹ́ wọn sílé tí wọ́n há wọn ń wò tí a fi ń jẹ wọ́n gbogbo ẹ̀rọ ló ṣẹlẹ̀ sí lóòótọ́ o àfi péréte nínú wọn àfi péréte nínú wọn máa ṣẹ̀wọ̀n púpọ̀ lálẹ́ díẹ̀ o ẹgbẹ́ mo mú ọ̀rọ̀ ẹlẹ́lẹ́ẹ̀lẹ̀ tó mi fẹ́ kẹ́ ṣì mí gbọ́ mi fẹ́ ṣì mí gbọ́ o mi fẹ́ ṣì mí gbọ́ o mo ní ọ̀rọ̀ ẹ̀há ẹ̀jẹ̀ kọ́ lọ bẹ̀ẹ́ náà mo ní lọ́dọ̀ tèmi fárídù ni ọ̀ràn yàn ṣé o pé fárídù ń gbà míì bó ejò rànyàn tó fún àpẹẹrẹ ká jẹ ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni ká mu ọtí èèwọ̀ ni bóyá Kùránì wá fi àlàálẹ̀ pé tó tìǹra bá bá ẹ pé kò sí nǹkan míì tó lè jẹ́ kí wọ́n survive ayé ẹ jẹ ẹlẹ́dẹ̀ kó o yó o wá wá omi pa òrí ó dẹ̀ wá tasty o ní choice ẹ̀mí ò gbọ́dọ̀ bọ́ mu ọtí kó yó tó bá débi tí ilẹ̀ ti dẹrùn dà ètò kódà wàá tún tójú sápò wàá jẹlẹ́dẹ̀ díẹ̀ sápò tó jẹ lọ́nà tó wàá fi rí àlàálì jẹ ó mọ̀ pé gbogbo tó lòun ṣe Ọlọ́hun ní wá lára àwa làwa gbọ́ ẹ̀sìn yé sódì. Àwa la gbọ́ ẹ̀sìn yé sí òdì ẹ jẹ́ nǹkan àyà tó gbé ọ̀rọ̀ ẹ wá táwọn èèyàn máa ń tú mo lẹ́yìn níbí lálẹ́ yìí o máa ṣe àwọn kankan o ẹ ṣàfetí ẹ máa wo àwọn báíbùlì da àwọn agùnmá ní iye tó máa ń sọ kú sọ yẹn o ẹ má gbọ́n tán sọ àwọn èèyàn nílà aka yìí o ṣẹ́gun tá à ń tú àwọn ò lẹ́rìí fún wọn kàn máa já bọ́ lásán ní kẹ́ ẹni kan máa jẹjá ẹni àdá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 kéé ẹ gbọ́n mi yé àbíṣẹ́ gbà sàlámù náà ni. Now nínú sọ́ọ̀tù Nur Quran chapter 24 verse 31 Bismillahirrahmanirrahim ọlọ́ni ẹgbọ́n tọ́lọ́ ń sọ o ọlọ́ni àti kí o sọ fún àwọn olùgbàgbọ́ lóbìnrin this is a commandment àṣẹ Ọlọ́run ni tell them tó àwọn olùgbàgbọ́ lóbìnrin pé kí àwọn náà máa rẹ ojú wọn lẹ̀ obìnrin ò kí ojú obìnrin ò gbọdọ̀ ṣá aṣá ló ń jẹ́ bẹ́ẹ̀ kò gbọdọ̀ ṣá kó má wọ hàn hàn ó gbọdọ̀ máa lo àgé òsè àti ìṣẹ̀ṣe ṣe ilẹ̀ Yorùbá ẹ̀sìn àjèjì okay now right on now gbọ́mọ lọ ni pé
ọ̀rọ̀ ẹ̀há mo lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ yan ni fáríjù ní wòye súnà mo lóbìnrin tí ò bá hẹ́ à yóò tọ́nà ọlọ́run wò mi ò sì fẹ́ lọ àwọn agbègbè kan o torí in tó mò ń wò ni pé wáì tí ilé àṣà máa gba owó oṣù lọ́wọ́ aráàta tá a máa tọrọ owó lọ́wọ́ ẹlòmíì láì ṣe ọkọ tó fẹ́ sílé tó máa ń raise fund fáwọn ẹlẹ́àtọ́ ọlọ́kọ láyé tọkọ ò tí ì kú tó ní ṣọgbó kẹ́lẹ́ a máa sọ pé ìyà ń jẹ àwọn lórí kíni lórí employment tó ń fún yín lówó oṣù tó ń gbẹ ti lo ẹ̀há so you are not entitled to salaries from whom ṣé ẹ gbaṣẹ́ ni ẹlẹ́yà má bínú o bẹ́ẹ̀ kẹ́ ẹ jèrè àtẹ ẹ̀há yẹn láyé ní kọsàrè àti jọ́gbẹ̀rẹ̀ kíámà ní ó bẹ̀rẹ̀ tí mo sọ yìí o ìyá ti mi ṣẹlẹ̀ yà ó wọ́n ti harí ńlẹ̀ wa àwọn fámìlì lè ha o bọ̀ lọ́dọ̀ ẹ̀hẹ́ àlẹ́ wa. Now bó bá lọ ni pé mo ní àáyá mo lọ́rọ̀ yàn ni ẹ máa gbọ́ ọ lọ́ni sọ fún àwọn obìnrin olùgbàgbọ́ lóbìnrin pé kí àwọn náà máa rẹjú wọn nílẹ̀ àti kí wọ́n máa ṣọ́ abẹ́ wọn ó jẹ́ lẹ́yà kò jẹ́ lẹ́yà èèwọ̀ ní ṣìnà ṣíṣe èyí tẹ́nìkan fi ń boast pólíṣìnà lòun ọlọ́run sọ pé ó máa wọ̀ ẹjọ́ bó la ń lo ayé lọ yìí ná ẹnìkan dẹ̀ wò ṣùṣù pé irú ẹni báyìí ló yẹ kó báwọn ṣe definitely they are birds of the same feather àṣírí tìyẹn ló tú fúnra ara ẹ̀ àwọn tó jọ ń rìn pọ̀ irúrò ń borun ni wọ́n oníṣìná mutí gbogbo wọn ẹ̀yin ògbọ́n tó ń sọ lẹ́nu ni ìyẹn jọ̀rọ̀ ẹni tó ní láǹkà yìí ọ̀rọ̀ mutí oníṣìná máa ń sọ lẹ́nu now kí wọ́n ṣọ́ abẹ́ wọn wọn ò gbọ́dọ̀ ṣe ṣìná àti kí wọ́n má ṣe fi àfihàn ọ̀ṣọ́ wọn hàn ẹjọ́ kí ló ń pè lọ́ṣọ̀ọ́ tó ọ̀ṣọ́ máa foríṣiríṣi ọ̀ṣọ́ hàn wá o nínú Quran oríṣiríṣi ọ̀ṣọ́ ṣé góòdì nílò tó mi fẹ́ gbé àrùn jìnnà ṣé obìnrin lo gold ó lo ẹ̀gbà ọrùn ó lo spec ìyẹn ló ń pè lọ́ṣọ̀ọ́ ṣọ́ọ̀ṣọ́ obìnrin nìyẹn ṣọ́ọ̀ṣọ́ nìyẹn ṣé o ta ibi tá a restrict ọ̀ṣọ́ sí nìyẹn mo gbọ́ nǹkan ò jẹ́ sọ́rọ́ ẹ̀ pẹ̀lú àwọn àyà Quran tó pọ̀ tó sọ̀rọ̀ ọ̀ṣọ́ tó inú ọmọ bíbí ọ̀ṣọ́ ni ṣọ́ọ̀ṣọ́ ṣé ọmọ ajẹ́ gold tá à ń gbé sọ́rùn gbogbo tó bá ti precious sí èèyàn lọ́ṣọ́ gbogbo tó bá rí ẹ tó máa ṣe lójú yòròyòrò ọ̀ṣọ́ nìyẹn ẹgbẹ́ lọ́sọ́ ní Quran chapter 61 kọ́ ni verse 7 and 8 mi ti rántí to solve kọ́ ni tọ́lọ́ sọ pé ọmọ yín kankan ẹ̀ṣọ́ ayé ni wọ́n so ọ̀ṣọ́ náà ní so ọ̀ṣọ́ mi ni gold literally kò mí ni gold nìkan kò mí ni diamond kò mí ni pé awọ nǹkan tó fà yín rọ o ọ̀ṣọ́ tó lọ wá mí ní bí kò ń ṣe gold and diamond
sọtọ́lọ́ mi níbi òwe gold and diamond ok bóyá kí n yà díẹ̀ kí n mú àwọn ọ̀ṣọ́ wá ní Quran ká lè mọ̀ pé gold and silver kò ní kọ́kọ́ lọ́ṣọ́ tóbìnrin máa ń lò aṣọ tó wọ̀ gan ọ̀ṣọ́ ni gbọ́nbi tí kí ìyẹn wá wọ̀ wá rèé o ọ̀ṣọ́ kọ́ ni mo fẹ́ treat o ọ̀ṣọ́ kọ́ mo fẹ́ treat ni pé gbólọ́kùnrin ò gbọ́dọ̀ rí lára obìnrin ìyẹn ni àyà yìí rìn fáàsì kò ń ṣe gold àti silver tí wọ́n lò àbẹ́gbà ẹsẹ̀ tí wọ́n fi síbẹ̀ èèyàn lè wọ sọ́ọ̀sì kó tún lo kí náà ń pè sí silver àti kó lo gold ẹlẹ́ aṣọ máa ń lo aago ṣó tún máa ń lo aago sí abẹ́ aṣọ ni aláfẹ́ wa aago ṣàrọ̀ ọ̀ṣọ́ kọ́ láago ni ara ọ̀ṣọ́ láago náà kó ìwà góòlù sọ ara ọ̀ṣọ́ ni máa gbọ́ ọlọ́wọ́ ni ẹ wá wo close tó wà ń bẹ̀ tó bá jẹ́ pé àwọn kìíní ni ọ̀ṣọ́ tó lọ́ọ́ rí fáàsì ń bọ̀ ọlọ́wọ́ ni kí wọ́n má yẹ fi ọ̀ṣọ́ wọn hàn àyàfi èyí tí kò lè ṣàìmá hàn nínú rẹ̀ ẹjọ́ tó bá yẹ pé ìtòbìnrin lò lábẹ́rẹ́ fáàsì kò sí ètò máa hàn rárá kò sí ètò lè hàn rárá kò sí ètò lè hàn tó bá lo aago ó lè gbé sọ́ọ̀sì ilé náà tó bá fẹ́ wò á kàn ṣe báyìí á kàn sí glove ọwọ́ ẹ̀ á lè dé padà gbogbo chain tó lọ ọrùn ẹ̀ ló wà leg lace chain tó lò ẹsẹ̀ ló wà so kò sí tó fẹ́ tí ò lè bò kò sí tí ò lè bò tó yẹ pé tá a rí fáàsì ọ̀ṣọ́ ni tó máa ń kó sọ́rùn tó ń lò sọ́wọ́ ìyẹn kọ́lọ̀ tó ń rí fáàsì ń bí o ẹ̀wọ̀n tó ń sọ ni ọlọ́ni kó má ṣe fi ọ̀ṣọ́ wọn àyàfi èyí tí ò lè ṣàìmá hàn ń bẹ̀ kí ló ń gbà lérò ń bí yìí sẹ́ẹ̀ ṣe rí obìnrin ọ̀ṣọ́ obìnrin pọ̀ gan-an ọ̀ṣọ́ obìnrin ó pọ̀ gan-an lára ọ̀ṣọ́ obìnrin ni ojú obìnrin ọ̀ṣọ́ ni la ilaha illallah nọ́mbà 1 ọ̀ṣọ́ obìnrin ojú ẹ̀ ni nọ́mbà 1 ọ̀ṣọ́ ojú ẹ̀ ni Yorùbá náà máa ń sọ̀rọ̀ náà wọ́n ní ojú là ń ṣe kínní kan kò yàtọ̀ sí ti wèrè ẹ gbọ́ mi yé ó lè máa obìnrin lẹ́yìn báyìí kó máa lọ wájú kó máa wò látẹ̀yìn kó ní àwọn ẹ̀dẹ̀ wà ókè o kó kàn lójú ẹ̀mí máa sọ no kò dáa ṣé ogun torí lẹ́yìn ẹ̀yẹn ò ní láìkí ẹ̀ mọ́ torí fèsì ẹ̀ ò dáa. Am I communicating at all? Ojú ẹ̀ tó bá rí òní láìkẹ́ bó bá rí ọmọ rẹ̀ ọmọ ìfáìn burúkú kí ló bá lára ojú ẹ̀ number 1 ṣojú ò ṣe é bò ó ṣe é bò náà tó lójú ni number 1 ibi tí ṣìnà ti ń bẹ̀rẹ̀ ojú ni ibi ẹgbẹ́ tó ń sọnù àyà ẹni kọ́ máa rẹ ojú wọn lẹ̀ kọ́ máa kí ni kọ́ máa rẹ ojú wọn lẹ̀ ìtọ́rọ̀ ẹni tí kọ́ bẹ̀rẹ̀ nìyẹn kọ́ máa rẹ ojú wọn nílẹ̀ torí ibi tó ṣe ní tí ṣe wọn sí bẹ̀rẹ̀ ojú ni lára ẹ̀ṣọ́ tí ò lè máa hàn lára obìnrin ni kóbìnrin ga kò ṣeé bò kóbìnrin lẹ̀pa kò ṣeé bò kóbìnrin sanra kò ṣeé bò ọ̀ṣọ́ wọn gangan nìyẹn
ìyẹn ni ò ṣe é bò bò ojú ṣe é bò ojú ṣe é bò nígbà tí yàn wọ gloves ọwọ́ tó wọ̀ sẹ́sẹ̀ tí ò bójú ta ló ń lẹ́sẹ̀ gbágungbágun tí kúrò náà ti bá yé ẹ̀jẹ̀ yìí ẹ̀ta ló wò ṣẹ́sẹ̀ gan fáyìn ni kí láwọn ní ẹsẹ̀ ojú ológun máa attract wa ká tó wò tó kùnú bọ́dì ojú ẹ̀ ló máa attract wa ná ká tó pé òkè station yẹn ga òkè olómìnira òkè ó lè pa kò sí wàhálà ojú yẹn number one ká tó wọ ẹnu ra tẹ̀ lára ẹ̀ so ojú ṣe é bò glove ọwọ́ ṣe é bò a lè wọ glove fọwọ́ ṣé ọ̀ṣọ́ wọ glove ni wọ́n wọ glove náà tó wàá mú ẹ wọ glove ṣé ò lè bójú náà ni àní tí ò ṣe é bò ní ọ̀ṣọ́ obìnrin ni gíga sísanra kúkúrú lílẹ̀ pa ìyẹn ò ṣe é bò pé wọ́n fẹ́ ṣe ó ṣáà ń dàbí àǹgẹ̀rẹ̀ kó tó bá kúrú kó wá lọ gangi mẹ́sẹ̀ kó ló fẹ́ bo ọ̀ṣọ́ ẹ̀ àbúrò tó ga kó máa kún lẹ́rìn kó ló fẹ́ bo ọ̀ṣọ́ ẹ̀ àbúrò tó dàbí àgbà tó sanra kó wá lọ máa lo lẹ̀pa wá kàn ní kánsà àbúrò tó rí sinigó kó máa lọ máa wú wà ní kánsà so ọ̀ṣọ́ obìnrin nìyẹn sọ́rí gẹ́gẹ́ bí àgbọ́yé tèmi ṣe now ẹ wá wà á plus wọ́n wà mẹ́ bí táwọn bẹ́ẹ̀ ti máa jáde lélẹ̀ tí bẹ́ẹ̀ máa kíni tí bẹ́ẹ̀ ti máa jáde òun lélẹ̀ fẹ́ káyà ẹ̀ síwájú sí ni o kẹlẹ̀ ọ̀gbìn tó lọ ń gbà lérò nínú ẹ̀ ó fẹ́ avoid ìṣìnà completely láàrin wa ni ẹ máa gbọ́ ó wá ní ètò wà nínú ẹ̀ ó ní àti kí wọ́n máa fi ìbòrí bí orí wọn lé ẹ̀wù wọn dé igbá ìyá wọn àti ọrùn wọn no problem àti kí wọ́n má ṣe fi ọ̀ṣọ́ wọn hàn sí òde ẹ máa gbọ́ kí wọ́n má fi ọ̀ṣọ́ wọn hàn sí òde that is to say ọ̀ṣọ́ tó ṣe é bò ṣe àgbẹ̀ tí ò ṣe é bò ìyẹn ọlọ́run ti fi yẹn lẹ̀ pé eléyìí ò ṣe é bò gíga ò ṣe é bò kúkúrú ò ṣe é bò sísan ò ṣe é bò ìyẹn ò ṣe é bò fi yẹn lẹ̀ èyí tó ṣe é bò yẹn ẹ gbọ́dọ̀ bò ó ẹ máa gbọ́ àyàfi fún àwọn ọkọ wọn ẹ jọ kí lọ kọ́ lè rí tèmi ò lè rí lára ìyàwó ẹ kí lọ kọ́ lè rí tẹ́lẹ̀ mi ò lè ra ìyàwó ẹ̀ kí lọ kọ́ lè rí ó yẹ kó ti yẹ yín náà tàbí àwọn bàbá wọn àwọn tó lè rí wọn tó bí wọn àbí àwọn bàbá ọkọ wọn gbogbo ẹni tí jẹ́ pé tó bá wò ó ojú ẹ̀ lórí ni o gíṣẹ̀ lórí ni o tó lè attract ẹ̀ gbọ́ mi yé o káì dó àdóhùn máa ń wáyé náà o torí bàbá ọkọ tó ń báyàwó ọmọ ẹ̀ sùn ṣé kò ṣẹlẹ̀ ó máa ń ṣe dára hàn ó máa ń ṣe dára bọ̀ ẹ̀ṣẹ̀ ni orí ibú ni ṣìnà náà ń pè kò yàtọ̀ sí àwọn tá a ní kó bò fún náà bàwọn tán lè rí ọ̀ṣọ́ ẹ̀ tán lè rí ojú ẹ̀ tó fáyìn tó máa ń pé ọ̀ṣọ́ obìnrin ni obìnrin ó jẹ́ pé ẹni àlà ìlàlà ẹni pé ọlọ́run fi ọkọ bẹ̀rẹ̀ ṣe hàn pé ó tún ní tọ́kọ lè rí tí bàbá ọkọ ò lè rí lára obìnrin lára ìyàwó ọmọ ẹ̀ ṣe cross wà mẹ́ẹ̀ ọkọ lè rí right away látòrí dé ẹ̀kan náà ẹ̀ bó ṣe rí ní goloto bàbá ọkọ ò lè rí ní goloto kò tó bẹ́ẹ̀ kódà bàbá tó bí ọmọ yẹn kò lè rí ní goloto tó bá ti wọlé ọkọ kódà kó wá ti dáhùn stage kan
ìgbà tó sì fi pátá ṣeré ń títì tó máa wẹ̀ fún títì ni bàbá ẹ̀gbọ́n tún lè ráwọn certain parts lára ẹ̀ bó bá ti gbà lájà kò lè rí mọ́ sọ̀ṣọ́ wo ló máa rí lára obìnrin yẹn ọ̀ṣọ́ wo ló máa rí lára ẹ̀ tó yàtọ̀ sára títa láàtà lè rí tí ó bá ti bójú kí wọ́n ní ìyàtọ̀ ntí ara àtàrí àti ntí bàbá ọkọ ìyá ọkọ máa rí ṣé irun tó ṣe sórí ló máa tíráàtì bàbá ọkọ àbí ìyá ọkọ ni gbọ́ mi yé o ìròrí tèmi ni o gẹ́gẹ́ bí àgbọ́yé tèmi tí mo fi sọ pé àhẹ́yà fárídù ni kì í ṣe súnà fárídì ni kò ṣe súnà ọlọ́wọ́ aka ogun àwọn tí lásìkò tí wọ́n lè rí ìbéèrè tí mo ń béèrè ni pé kí náà fẹ́ rí lára ẹ̀ṣẹ̀ ẹ̀ ṣé òhò ọmọlúwàbí ẹ̀ ni kí náà fẹ́ rí kí náà fẹ́ bò kí ni ò lè ṣàìmá hàn ẹ̀yẹ ń close bẹ̀bẹ̀ torí àsìkò wọ́n ní òkè kóbìnrin bojú ọ̀ranyàn ni náà ọ̀ranyàn yẹn to what level irú èmi ń sìn mo sọ fún yín ó wù mí kí n háì àwọn ìyàwó mi ó sọ lánàá àwọn kan ní wọ́n máa ṣe ń gbọ́ kán ṣe ń gbọ́ ìṣòro tí wọ́n nìyẹn náà kán ṣe ń gbọ́ ìkọ̀ mi ò ní mi ní bọ́ọ̀ ìwẹ̀ níbo wàhálà tí wọ́n nìyẹn mo ló wù mí kí n há àwọn ìyàwó mi bọ́ mi lágbára ẹ̀ mi lè gbà kí ẹlẹ́yà mi máa lọ jó àwọn ẹlẹ́yà tó máa tọ́ lọ bára tó ọmọ wá sálárì káàkiri ṣé mi ti kú ni gẹ́ẹ̀tì ni ẹ bá ń pèsè síwájú sí. náà yá wa dáadáa 3 hours a lò lẹ́nu géètì wọn kan tó ṣílẹ̀kùn fún wa pé àwọn ọkọ wa wọn ò fẹ́ràn àwọn wọn làwọn fẹ́ àwọn tún fẹ́ rí sáwọn ni tí ó sì jẹun tó rí bẹ́ẹ̀. ẹ bá ń pause ṣẹ́gbọ́n tó wí wọ́n lo 3 good hours lẹ́nu alájà kaola ẹjọ́ alájà kọ́ ẹgbẹ́ àwọn náà mú sọ́rísìn tó láwọn ọkọ ò láìkì alájà gba àwọn ọkọ tó há wọn tí wọ́n ń fìyà jẹ wọ́n ju oorun nìkan lọ Allah àwọn ọkọ tí wọ́n há wọn tí wọ́n ẹjọ́ ṣé ẹlẹ́yà tí ò tí ì lè dára ẹ̀ bọ́ tó ń tọrọ bára láwọn òbí fẹ́ jèrè ẹ gbọ́ mi yé ìsìlámù máa lé bí ẹ ṣe mú yìí ẹ má bínú o mo ní ìsìlámù ò lè bá a ṣe mú yìí ṣe rí àṣà àwọn ayé àtijọ́ àwọn bàbá ayé jọ̀hún àwọn àbá lámúnigun àwọn àbá lánàṣẹ àwọn àbá tó yẹ pé oko làwọn máa dáńgbà yẹn àwọn á máa tọ́jú ẹlẹ́hà wọ́n á sì máa tọ́jú àwọn òbí ẹlẹ́hà torí ẹlòmíì gbogbo ọmọ obìnrin ni gbogbo ọmọdé lọlé ọkọ tán ẹ̀há ni gbogbo wọn há tó bá pé irú ọ bàbá bẹ́ẹ̀ tó lọ́wọ́ obìnrin mẹ́rin táwọn ọmọ ẹ̀ jẹ́ ẹlẹ́hà mẹ́rẹ̀ẹ̀rin tó wá jọyìn ẹlẹ́hà tó máa tọrọ bára kí láǹfààní pé ọlọ́mọ láyé ń gbà yẹn àbóbìnrin tiẹ̀ lẹ́tọ̀ọ́ kan lábẹ́ ìsìlámù ni mo sọ fún yín náà mo ṣe wá sí lórí ẹ̀tọ́ obìnrin wa kódà obìnrin lè jẹ́ gómìnà àti president Abacha bí sọ bẹ́ẹ̀ ń jó ní ìmúlẹ̀ confam ẹ̀
kò sípò tọkùnrin lè tóbìnrin náà ò lè jù mo ṣe tọ́pìkì lórí ẹ̀rí súnmọ́ lọ ni pé ẹlẹ́yà tí ò tí ì jẹun yó lóòótọ́ ìbáàdà ni òfin ọlọ́run ni bọ́ ọlọ́run ò kí ń la tí àbálágbá bọ̀ wá lọ́rùn náà dandan lè há bọ̀ ṣó lágbára ẹ̀ èmi ò lágbára ẹ̀ ni mi ò ṣe tí ì ṣe wàlláhì ó sì wà nú àníyàn mi pé màá ṣe tọ́lọ́ bá kẹ́ mi torí pé èmi ò ní fi kẹ́lẹ́ àti máa lọ tọrọ bára bí táwọn eléyìí ṣe yìí mi ní láìkẹ́ rárá ìdójútì ní fẹ́mi láì kú mi tí màá láì máa láàyè ìyá mi máa ń bọ́ ta owó oṣù kiri kí ni ìwúlò ẹ tó wà láyé kí ni ìwúlò ọkọ ọ̀hún ó lọ sí lọ́kọ yẹn dẹ̀ ẹ torí ẹ ti yí lọ́kọ yẹn kò gbádùn ó yẹ kí lọ sí ju wọn kó lọ iṣẹ́ kó sí ojú wọn ó bẹ́tà yìí kó máa tọrọ bára lọ ẹgbẹ́ síwájú díẹ̀ sí ẹnjìníà. a wá gbọ́ pé àáfàá kan lọ bọ́ sórí net ó sọ wípé umuli muminat wọ́n sọ wípé òun fẹ́ fún 1 million wọ́n fáwọn ẹlẹ́yà yẹn ṣé kò sí ẹlẹ́yà tí ń gbà rù ẹ lọ jaba ẹ lọ gate ẹ lọ gbogbo ẹ rí àwọn ẹlẹ́yà tí ó ń gbà rù ẹ bá ń bọ̀ ṣe rí kí ẹlẹ́yà gbà rù wàhálà ó bẹ́tà ju bára lọ kí àwọn tó sọ́jà ọba yẹn tó lọ́gbà tó làwọ̀ yẹn wọ́n fẹ́ sustain ní fámìlì wọn ni bọ́ọ̀ṣẹ̀ àtẹ́lẹ̀ náà wọ́n á gbà á rù ẹ gbọ́ mi yé bọ́ọ̀ṣẹ̀ àtẹ́lẹ̀ náà wọ́n máa gbà á rù tó lọ́ kò ní means of sustaining them ló fi jẹ́ pé ẹni àgbọ̀dọ̀ ṣiṣẹ́ bí tí mo lọ gan nìyẹn ọkùnrin tí ó bá háyàwó ẹ̀ rẹ́dí àti gba ṣọ́ọ̀bù fún kó má dùn ní báárà bí àwọn eléyìí ṣé láwọn ilé wọn rò pé àwọn ṣeun tó dáa ẹ gbọ́ mi yé o tó mọ̀ kó wọ́n gbọ́ tó ń ṣe fídíò lórí ẹ̀ tó ń gbà wọn kan tó ń sọ eléyìí kò ní mínì sẹ́mi ní àwọn ẹlẹ́yà tẹ̀blígì làwọn eléyìí wọ́n ti alẹ́ sọ irọ́ ló pa èmi mọ àwọn ẹlẹ́yà alẹ́ sọ wọn jẹ̀mọ́ dáadáa tó ń tọrọ bára mo mọ̀ wọ́n dáadáa tó ń jẹ́ ti alẹ́ sọ wọn jẹ̀mọ́ tí mo dẹ̀ máa kọ́ wọn irọ́ là ń pa fúnra wa irọ́ là ń pa fúnra wa nǹkan fẹ́ gé ọkọ ẹ̀sùn mi gé ọkọ mo kàn ní gbójú mẹ́ mímí tó wà ní aṣọ mi mọ́ ọ́ nígbà tí mo wà ní 1999 kọ́ nàbí 1999 98 táwa ń jìkó ìjọ wọn ẹ̀ ilé àkọ́kọ́ bá mi lọ́fíìsì ó fẹ́ ṣíjú báyìí mo ní ẹ̀bùn mi ò fẹ́ rí wọn ò bójú sẹ́gbẹ̀ẹ́ ni mi ò fẹ́ rí ẹ̀bùn ó lọ́kọ̀ òun ní kóun ṣì fún mi mo ní náà mi ò fẹ́ rí tó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ mi ni ó ní mi ò fẹ́ rí kò lẹ́sí ìsìn fóònù gbà yẹn mo ní mo fẹ́ rí sọ fọ́kọ ẹ kó tẹ̀lé ẹ wá ó dàbọ̀ owó mọ́tò rẹ̀ ọkọ̀ ẹ ṣe wàá tẹ̀lé wá mo kàn ń pé ẹ mọ̀ wọ́n ṣàlàyé mo ní ẹ ń bá ayé obìnrin jẹ́ yìí náà mo ní lóòótọ́ dandan lẹ̀ á bóyá ẹ lágbára ẹ̀ ẹ ó ní ẹyin ilé àwọn máa ń hẹ́yà ni ó wá jẹ́ kọ́ọ̀ṣọ̀ ilé yìí kọ́ ẹ ṣe dandan kí wọ́n há ni ó lágbára ẹ̀ ní tó bá lágbára ẹ̀ tí ó bá lágbára ẹ̀ ọlọ́run kì í lábọ̀ wá lọ́rùn àwa la máa ń mú ẹ̀sìn lé kókókókó kò dẹ̀ sí tóbi àìsọ́ di àṣà àdílé wa bẹ́lẹ̀ ó bá gbowó oṣù ọkọ ẹ̀ ló gbọ́dọ̀ fún tó ìwọ ló dá jókòó pé ìwọ máa jẹ́ baby factory fún mi ṣé ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn àwọn ilé àwọn yàtọ̀ sí housewife
housewife àwọn alákọ̀wé wọ́n ń gba sálárì. Mo mẹ́rin kan lẹ́sẹ̀ tí mi ń jọ kan nígbà kan kí ló kọ lédi yẹn ló ń gbàgbọ́ mo fọ́nùkọ́ bó ẹ̀ ṣe sàrà ọkọ ẹ̀ báńkà ni òun náà báńkà ni ọwọ́ yẹn kó lọ resign oye tó gbà sálárì yẹn wọ́n máa fún òun á dẹ̀ máa increase sálárì yẹn lọ́dọọdún ó ní ra mọ́tò méjì fún tó ń lò kódà ké ṣẹ́wọ̀n ó wá ráyè iṣẹ́ estate dáadáa torí kì í lọ ibi iṣẹ́ àwa ti pè báyìí alpha bọ́lá gbólówà nǹkan wọn ṣẹlẹ̀ estate ó máa bọ̀ ogun mọ́tò bọ̀ nìyẹn wọn náà máa ń lò kiri torí pé full housewife ni ọkọ ẹ ti ṣètò pé tó bá tiẹ̀ sí láyé mọ́ ìyẹn tí ó máa jẹ rèé ẹlẹ́yà tó ń tọrọ báyà lójú ayé ọkọ ẹ̀ bọ́kọ bá wá kú gbólóbẹ́ yà sí ẹnjìnà ẹ bá ń gbóhùn sókè. ń gbà ń bẹ̀ ṣé kò sí àwọn ẹlẹ́yà kankan ìrànlọ́wọ́ wo lẹ ṣe àìmọye àwọn ẹlẹ́yà tó wà lára ń dín tó yẹ pé ìyá ń jẹ wọn a sì mọ̀ ẹ ṣèrànlọ́wọ́ kankan ìyàwó ẹlẹ́yin tí àánú ìtọ́ fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa ẹ bẹ̀rẹ̀ ń sìn àtúntẹ́ bẹ̀rẹ̀ program sí ẹ tún flag wọn ẹ bá ń pọ̀ sí. ẹ̀yin mọ́ bàá tán. ẹ jọ ṣé ẹlẹ́yà ìrò kó òun sọ̀rọ̀ gidi lẹ́nu ni torí kò yé mi ajáka ó láfẹ́ iṣẹ́ ọlọ́run lára yín ni and kò dé lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ tèmi èyí tó bá jẹ́ òpónú yín ni kó dáyọ sọ́tọ̀ lókè òpó lẹ́yìn dẹ̀ máa fún yín lówó lóṣooṣù ọkọ ẹ ti ṣe mistake tó kú nìyẹn ẹni tọkọ yín sì wà láyé tó àwọn ẹgbẹ́ ọkọ yín náà ti kú sáyé nìyẹn tọkọ yín fi àláwọ̀ yín kẹ kúrò lábẹ́ òun kí wọ́n lọ sẹ́nu géètì obìnrin ẹgbẹ́ yín tóun tẹra mọ́ṣẹ́ tẹ́yìn kan jókòó lé tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ha ó ẹ̀ gbọ́ mi yé àwọn kan náà lọ́jọ́ ọba tó lọ́ngbà rù lóòótọ́ kò pẹ́ sí wa lé ẹ̀ gbọ́ mi yé ooo kẹ́lẹ́ àgbàárù kò pọ́n ẹ̀sìn wa lé torí wọn afá ṣe ẹ̀yẹ pé ẹlẹ́à ẹ̀yin náà ń gbàárù wọn afá ṣe ẹ̀yẹ nì tí o bá ṣe à ń sìn wọn ní mọ rẹ́ẹ̀sì tó ń ṣe kódà kó gbọ́n wọn ní òkè muslim ọ̀nà àìmọye àwọn tó ń borí ní ìkódùmọ́ta tó ń gbàárù kò ní mínì bọ̀kẹ́lẹ́ à gbàárù torí wọ́n ti rétí ẹlẹ́à bó dẹ̀ ṣe gbọ́dọ̀ rí nìyẹn as the most honoured female in Islam as the most honoured female in Islam kó a máa gbé igbá àárù kí wọ́n máa gbé ẹlẹ́à wọ́n bí sórí ìrànṣá ọ́ tún bú pé ṣé ń tó bò sójú iṣẹ́ orí ní ti máa gbére o má dẹrù mí ni o wọ́n tún ẹgbẹ́ láti ẹlẹ́à tó lọ́kọ nílé tọkọ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó òun tún pàtí wọn pé òun ò fẹ́ tọrọ bárà bí àwọn eléyìí ló ṣe bọ́ta ló lọ gbàárù mo mẹ́lẹ́ akọ ládùúgbò mi bì níjẹ́ ìṣàwá yìí òun ló wà lọ́ fọlẹ̀ fún àwọn ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì pẹ̀lú aṣọ ẹ̀há ni o ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ló wà lọ́ fọlẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀há ni ẹjọ́ irú íméjì wo ló ń portray yẹn ó dẹ̀ lọ́kọ́ tọkọ òkú tọkọ òrùn dóò ìgbà tí mo wádìí ẹlẹ́yà yẹn wọ́n lọ́kọ̀ ẹ̀ ò fọwọ́ sí kó há kóhùn ò lágbára ẹ̀ ìyàwó ló ní no òun máa há okay now ẹjọ́ kó máa lọ fọ rẹ̀ ní ṣọ́sìn ṣọ́sì ẹ̀ pọ́kàn yẹn gan lé dóò àwọn tó bá mọ̀ ọmọ náà máa mọ ọkọ ẹ̀ yàn bó ti bójú pọ̀tò pípọ̀ àmọ́ ọmọ ọkọ ẹ̀ láṣọ pé ọkọ ẹ̀ rèé ṣọ́sìn ló ti lọ́ fọ rẹ̀ nínú ṣọ́ọ̀ṣì láìláìlàlà ṣe bóun ti ẹ̀ tún dáa
ṣe báwa ló máa tì lójú no problem èwo làwọn oníbàárà ẹ bá ń gbé sókè díẹ̀ engineer. torí pé ẹ ti gbọ̀pọ̀lọpọ̀ owó lórí pé ẹ ń ṣe àwa mùmínì ní ẹ ń ṣe wá ní àǹfààní tí ó sì rí bẹ́ẹ̀ àwa pé gbogbo àwọn ẹ̀yin ẹlẹ́yinjú àánú kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ ó níṣẹ́ lọ́wọ́ kò rí níṣẹ́ rà ọ̀pọ̀lọpọ̀ ó kàwé kò níṣẹ́. ẹ bá ń pause. àwa pé gbogbo ẹ̀yin ẹlẹ́yin. ṣé rí ní tẹ́lẹ̀ ẹ̀yin sọ́ọ̀sì ẹ̀yin ní ẹ̀wòrán ẹ̀bí ta ni ọ̀pọ̀lọpọ̀ àwọn níṣẹ́ ọwọ́ torí pé àwọn jẹ́ ẹlẹ́hàá dàtí ọkọ̀ àwọn òjẹ́ káwọn ṣe é ó ń fìyà jẹ wọ́n ọkọ̀ náà ní wọ́n yọ lọ́sùn kan free o torí bàbá ti tọ́ yín débi tẹ́rò tí ní báyìí ó ti ṣètò ẹ̀ ó ti fi ìlànà oúnjẹ mọ̀ yín ó tọ́ yín ìwé ó tọ́ yín kéwú ó dẹ̀ tọ́ yín ní ẹ̀sìn ó fi tẹ́ máa jẹ́ lé yín lọ́wọ́ àwọn ọkọ tẹ́ ẹ fẹ́ láláì dáa àwọn gangan ní ìkà tó ń gbénú èèyàn àwọn gangan ní ìkà tó ń gbénú ọmọnìyàn tó bá jẹ́ pé wọn kì í ṣe ìkà ni báwo lobìnrin ṣe máa kọ́ṣẹ́ kí ló ná ẹlẹ́hàá kó ní machine ránṣọ ní ilé àbí kọ́kọ́ gba ṣọ́ọ̀bù fún àní tó bá lágbára ẹ̀ má ha ó dàbí ẹlẹ́hàá tó máa ń bá mi gbà kan tó lọ́kọ̀ ń kú bá àwọn kò lè ṣe àwọn sórí yẹn kó wà lọ́kọ̀ míì ẹ gẹ́ẹ̀tì mi mo máa ń ṣàlàyé ẹ̀ náà jẹ́kọ̀ mo ní wá lọ síjú yìí bóyá tọrọ bá àkìrí yóò lè pè ẹ́ tètè lọ sí kúrò tó bá lẹ́nu tó fẹ́ fẹ́ tó bá ní kó wá bòbò dọ̀lúrí ló yẹ kó o ṣí kó ń ṣẹ̀ṣẹ̀ tó lè máa tọrọ báyà káàkiri ẹjọ́ ṣó pàwọn ilé gan lé kò pọ́n wọn lé náà kódà kò pọ́kọ tán nílé bọ̀ ọkọ̀ ọmọ kan bọ̀ bí o tó wọn lè kù gìrì jáde pàfẹ́ lọ tọrọ báyà lọ́dọ̀ alájà káwálà wọn lè kù jáde láéláé ọkọ̀ máa nímọ̀ nípa ìpò yẹ lọ tọrọ wá kí wọ́n máa bọ́ mi inú ilé kí ló fẹ́ wọn fún kí ló jẹ́ ọkọ fún ní tí wọ́n fi ń jọ́kọ lórí obìnrin ìdá ẹlẹ́à àrìjálù kò wá múlára ní sáì bí mọ́fà tó lọ́la bá dùn alábádí gbàgbé èwo jẹ́ nǹkan yóò bá jàre ń bọ̀ o Quran chapter 4 verse 34 Quran chapter 4 verse 34 ẹgbọ́n tó lọ ń sọ o ọlọ́ni àwọn ọkùnrin ní òpómúléró fún àwọn obìnrin nítorí pé ọlọ́run ṣe àjùlọ fún apá kan lórí apá kejì fine àti nítorí ohun tí wọ́n ń ná ní dúkìá wọn ìtẹ́fí ń jọ ọkọ ẹlẹ́hàá ní owó tẹ̀ ná lẹ́lẹ́hàá lórí tẹ́ ẹ̀ bá ti rí ná ẹ̀ ń ṣọkọ mọ́ nìyẹn ẹ̀ ṣọkọ mọ́ tó yẹ pé làwọn lọ́n tọrọ báárà wá fáfá tó fi ń jẹun ẹ̀ ṣọkọ òṣìṣọkọ bẹ́tú ẹ̀ gbogbo ọkọ̀ yẹn láì pátá ọkọ̀ bẹ́tú ẹ̀ ni wọ́n àwọn ọba ayé àwọn ilé ìjẹ ọkọ̀ bẹ́tú ẹ̀ ọkọ̀ tí ò ní túmọ̀ nú ayé ọkọ tíyàwó ẹ̀ ń bọ ṣípá yẹ ti bàjẹ́ ṣe gbé ọlọ́màjò tán fún ẹ ò lajú ẹ lẹ̀
ìyàwó ẹ̀ lọ ń tọrọ báárà wọ́n tún wá ní gods wọ́n tún fi ń sọ̀rọ̀ ìwà ìtìjú ní highest order ni wọ́n ṣe yìí ẹgbẹ́ àwọn gbọ́n sókè engineer. ojú àánú láti ràn wá lọ́wọ́ wọ́n ṣe pé wọ́n parọ́ o wọ́n ṣe rọ́ rárá àwọn ilé àyàn náà rèé o wọ́n ṣe pé wọ́n parọ́ mọ́ yín. ẹ dìde ẹ máa bá wa tẹ love and light ẹ bá wa tẹ wọn ṣí ààrẹ. ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí kò lè gbà káwé ilé à láti ẹnu géètì òun dèpòdépò yóò aláwọ̀ láti wọlé. ẹ bá ń pause. ẹ ṣàánú wa àwọn ilé àyè. ẹ̀gbọ́n tó ń wí ni wọ́n lè tún sọ with pride ẹ̀ ń tọrọ báárà tẹ́ ẹ lọ́kọ̀ọ́ ní ẹ̀gbọ́n tó wí ó ní ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè sílẹ̀ òfẹ́ lẹ́yà kó wá tọrọ báárà ń lé yín inna lillahi wa inna ilaihi raji'un ṣé ilẹ̀ haúsá la wà ní ṣé Kánò là ń gbé ni àbí Kaduna Yorùbá ló ń gbé bíi ilẹ̀ Yorùbá ni bí ilẹ̀ Yorùbá kò ń ṣe ilẹ̀ Ìgbò kò lè ṣe ilẹ̀ Haúsá ìran Yorùbá yẹ tọrọ báárà ìran Yorùbá ayé tọrọ báárà èso ní báárà ìgbà táwọn ẹlẹ́yà tó pọ̀ tó báyìí tó ń fi báárà yan gàn tó dẹ̀ lọ́kọ̀ ń lé ṣọ́kọ̀ yín kú ni àwọn fọ́gi mọ́ lórí àbí kò ní là ń ka ẹ̀ àbúrí ẹ̀ ti yí dọ́lọ́kọ́ ha yín ni nígbà tí ò lágbára ẹ̀ bó ayé ti sọ ẹ̀há di culture tó wá di jọ ìjọ kan ó fẹ́ wà á háyàwó ẹ̀ ni it's not compulsory on that aspect kò ń ṣe àṣà ìdílé ọ̀rọ̀ ẹ̀sìn nílé yìí ẹni bá lágbára ẹ̀ ló gbọ́dọ̀ ṣe ẹ wo bí àyè ṣe lágbára tó ọmọ tó lọ ń sọ ni ẹni tó bá lágbára ẹ̀ ní gbogbo tó lọ́ọ́ lè ṣe fún wa pátá ẹ̀ ń bá lágbára ẹ̀ ní ẹ̀ ń bá nǹkan méjì ló le jù kámọ́ náà lẹ́yọ kan ìyẹn ò ní klọ́ọ̀sì rárá ó lágbára ẹ ó lágbára tó bá ti ya wèrè dandan kò gbọ́ lọ́n gbọ́ torí kò nu anything ṣé wàá gbogbo ohun tó kù ló ní klọ́ọ̀sì táàrà ẹ̀ bá gbé èdè ó lè kírun ẹ máa fẹ̀mí kí fọ́dún mélòó ẹ gbọ́ mi yé fọ́dún mélòó ààrẹ ò lè gbé èdè kó má rántí Ọlọ́run náà kó máa kú lọ wàá máa jẹnu wújẹ́wújẹ́ la ilaha illallah la ilaha illallah la ilaha kódà kó má lè pè jáde wàá máa ṣe sínú ìgbàgbọ́ ò gbọ́dọ̀ yingi no condition tó gbọ́dọ̀ gbé àgbẹ̀ yingi number one yẹn kò ní excuse rárá number two ó lè excuse number three ó lè excuse zakayi ó lè excuse number four ó lè excuse àwẹ̀ gbígbà tó bá lọ́sà ó lè gba àwẹ̀ chronic ulcer ó lè gba Ramadan wàá kú bóòdẹ̀ lówó ó lè lọ Mọ́kà ṣé wàá tán nínú márùn-ún mẹ́rin ní option ẹyọ kan ṣo ní option so ká ṣe ẹ̀há ó ní ọ̀rọ̀ optional tó o bá lágbára ẹ̀ kàn ní láníyàn pé ó dẹ̀ wọ̀n mi kí bí èmi ń sìn wallahi mo sọ fún yín tí ó lọ́ bá kẹ́ mi tí mo ní owó máa háwọn ìyàwó mi wallahi máa háwọn ìbálòwò ò lè gbà bójú wa ń ta ṣé wàá sún kí mú mi tó máa ṣe àwọlé kò lè rárá kò béwu dé tó fẹ́ tẹ̀ lófin Ọlọ́run yẹn má lè fún ẹ má wọ́rì èlò sálárì ẹ tó ń fún ẹ
80,000 wọ́n máa fún ẹ 150 máa lè máa fún stop sílé owó ìkúni wọn mọ́tò ń bẹ̀ máa lè ṣe òfin ẹ pé ó fẹ́ ju sílé supermarket rẹ̀ máa control ẹ̀ máa lọ́jà lọ́rajà wá kó máa kọ́kọ́ yín pé àwọn kan tó ṣì ń ta rè àwọn kan tí à ń jẹ rè wọ́n fẹ́ tọ́jú àwọn ẹlẹ́yà ń lé kó fún wọn lówó ẹ̀yin ò lẹ́gbàá tí lọ tọrọ bára ẹ̀ lẹ́tọ̀ ẹ̀ wàhálà ẹ̀ lẹ́tọ̀ ẹ̀ gbogbo tẹ́ ẹ̀ ń pòsè lórí yẹn ìyàlọ́dọ̀ Ọlọ́run ni o torí ẹ̀ ń bojú àwọn ọkọ yín jẹ́ ẹ̀ dẹ̀ ń ba ojú ìsìlámù jẹ́ ọkọ yín náà ò gbádùn náà o wọn lálàáfíà o torí tí ò lágbára ló ń ṣe òun náà fi máa bóòsì pé ẹlẹ́yà mi ó wà nílé mi náà ẹ̀mí náà ṣe àánà wọ́n fẹ́ fi yan ọgàn lásán ni wọ́n ní ládé ẹyọ kán náà ṣe ń fìyà jẹun ẹ bá ń gbọ́n sókè díẹ̀ sí mẹ́ẹ̀. ẹ ló má jẹ́ kí ara rẹ̀ àmì ẹ̀ wọn ò tí ì tó tọ́ mọ́sínà ni o wọn ò tí ì tó lé bọ́ mọ́sínà ni. ẹ bá ń pọ̀ sí. wọ́n sọ pé múmùnì. ẹ bá ń pọ̀ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ẹ wọ́n tó wí ó ní wọn ò tí ì tó ilé bọ́ mọ́sínà ni dàtísítọ̀ tí wọ́n tún ń jowú pẹ̀lú ẹni tọrọ bá wà yìí náà o ọ̀rọ̀ tó ń pọ̀n àlẹ́kùn mo fi rìn wà láì ìbá tọrọ bá jẹkún lẹ́yìn láàfin rin tọrọ bá ju ẹkún lọ ẹ̀yìn láàfin rin ẹgbọ́n tó wí wọ́n láwọn ọkọ̀ àwọn ò tí ì yó àwọn tọrọ bá rà kiri wọ́n tún wáyàwó mi kiri ìtumọ̀ ẹni yẹn náà. Allah ṣé ibi tí Nàìjíríà ti ẹ̀dẹ́ dúró yìí ọwọ́ kan lè dáṣẹ́ ṣe mọ́ṣá ibi tí Nàìjíríà dé dúró yìí o ṣé ọwọ́ kan ṣe dáṣẹ́ ṣe mọ́ ní ìsàwọn tó lọ́n ti kẹ́ o ní ìsàwọn tó lọ́n ti kẹ́ o wàláì ìsàn tọ́lọ̀ ti kẹ́ o gbọ́ irú wa dóòyà mi ṣiṣẹ́ o torí tíṣà ni mi ìdẹ̀mọ́ tó ń gbà máa lówó ṣe orí báyìí ni polówó sí alóhùn ti nà tán yìí máa ń nà tán ìyá méjì kòkó wá lérí àti nà tán àti nà tán ó lè lóhùn ti ṣe kíní kan òun ṣe wá kan owó dà àti nà tán mi ìgbà tó ń gbówó oṣù ìgbà tó ná so mo lọ ní pé àwọn ẹlẹ́ẹ̀kọ́ yẹ̀yẹ́ ọkọ wọn ni ẹjọ́ wọn dẹ̀ kọ́ wọn ṣáà ń jẹ́ kí ibi pa wọn kú sínú ilé wọn ò ní jẹ́ kí ibi pa wọn kú sínú ilé pàtọ́kọ̀ dẹ̀ mọ́ tó lè ṣe ó ti fọ́ ara ẹ̀ fa jọgọ̀ graduate ẹgbẹ́ kan náà tó máa sọ òyìnbó fluent English ẹ̀wọ̀n pẹ̀lú kàwé gbogbo ohun tó kà ẹ̀yà ló fi ṣe ẹ̀wọ̀n owó tí bàbá ná lé lórí tó fi graduate tó fi lọ kọ́ṣẹ́ tó fi freedom ìwọ kan wá wò ó pé in tó dẹ̀ kù ní kó fi ṣẹ̀sìn àbí ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn kó má wúlò fáwọn òbí ẹ̀ kó má tún wúlò fúnra ara ẹ̀ tó bá wá kú tán tó ṣọ́kú dànù wàá sọ sínú wàhálà wàá sọ sínú torí pé iṣẹ́ tí ò mọ lára látọgbọ́n tẹ̀síjọ fẹ́ra yín tẹ́kí bó máa ń tọrọ bára kiri náà rèé wàá wá kú dànù kí ló yẹ kó máa jẹ náà èsì wo ló paálẹ̀ a ní Nàìjíríà tè ní ìṣe Nàìjíríà tè ọwọ́ kan ò ṣiṣẹ́ o kọ́ méjì jẹ́ o kò ní tó kọ́kọ́ gba báyìí kíyàwó náà gba báyìí ká pa ẹ̀ lálẹ́ ló ṣe tó máa tó jẹ́ ó ti ní má ṣẹ́kù fẹ́lẹ́ mi jẹ́ máa fún nítorí máwọn ilé àtọ́pọ̀ tó báyìí
kí wọ́n máa lọ tò sí alájà káólà tó jóbìnrin ẹgbẹ́ ara wọn tí yẹn mójú tó ṣe tí ìwà ọkùnrin kan bá yéhun jẹ́ gẹ́ẹ̀tì mi tó bá jẹ́ pé alájà káólà náà ṣáwọn ilé àwa bá no mi ò mọ ìwúrí ẹlẹ́wọ̀n wọn tó ṣaago mọ́wọ́ ṣé wọ́n gbàgbọ́ pé obìnrin alájà káólà náà ni ṣáwọn èrò rí pé ìtẹ́wà wà yìí obìnrin alílé náà wá ìtọ́kọ tí ò ṣe há mọ́lé àfáàlẹ̀ ní káólà àfáàní alájà kàfílà káólà àfáàní confam àfáàní ṣé kò gbàgbọ́ yé ha mi ò ṣe hara ẹ̀ ó tó bá hara òun ìyá ló máa jẹun nìyẹn torí kò sọ́kọ tí ó dúró fún ẹ gbọ́ mi yé òun ní máa bọ́kọ tó máa jẹ́ lẹ́hà bára di méjì ni alájà wá bínú o ẹ wá lọ ṣe àpẹẹrẹ bára di méjì la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tó máa ní obìnrin tó gbọdọ̀ ṣe ha tó gbọdọ̀ jẹ́ ẹlẹ́à alájà káólà nọ́mbà 1 ni tó gbọdọ̀ jẹ́ ẹlẹ́à wọn ló gbọdọ̀ jẹ́ ẹlẹ́à nọ́mbà 1 kó máa lè dàn ẹlẹ́à tó kù ìyẹn bẹ́ẹ̀ tà pé oníbàárà tẹ̀lé oníbàárà nìyẹn bàá yà káwọn ìṣẹ̀lẹ̀ à ẹ̀wọ̀n aláwọ̀ náà sì àwọn ìṣẹ̀lẹ̀ àná ẹlẹ́à bò ìyá tó já tó dáyé mọ̀ ìyẹ́kọ̀gùn wa bá yé oúnjẹ ànígbò bá há obìnrin wà á fi profession lẹ̀ tí ó fi tọ́jú ara ẹ̀ tí ó fi tọ́jú àwọn òbí ẹ̀ méjèèjì tó a máa ń sọ gbọ́dọ̀ ń já jèrè ọmọ ṣé ọmọ tá a tọ́ tá a ṣẹ̀tọ́ tiwa fún tó lọ bọ́ sọ́wọ́ àwọn ẹ bá mi dé mọ́lẹ̀ yìí kébi wá pa mọ́lé kó lọ tọrọ bára ń ta ẹ gbọ́ mi yé ṣeré ọkọ̀ bẹ̀rẹ̀ ń fẹ́fẹ́ tí ò ní jẹ́ kọ́mọ yín wúlò fáwọn òbí ẹ̀ ẹ bá gbọ́n sókè ẹnjìníà. mi náà ti rọ́nà pa wọ́n sọ oríṣiríṣi nípa wọn ìyẹn lẹ́yìn tí àánú tán gbà wá wípé ká má ráre ká má ní ìrìn aburú ká má bẹ́ẹ̀sì jẹ́ ẹ wá ní wọn parọ́ wọn parọ́ gbogbo ẹ̀yin àfà ilẹ̀ Ìbàdàn pátá tẹ̀ni alìsùn náà pátápátá gbogbo àgbáláyé pátápátá àgàgà gbogbo àwọn àfà alìsùn náà wà nílẹ̀ Yorùbá yìí ìrànlọ́wọ́ wo lè gbé dìde fún àwọn ẹlẹ́à ipe ká máa wá gba ìrànlọ́wọ́ látọwọ́ yín tọ́pọ̀lọpọ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ bá yá tó bá lọ sọ́dọ̀ yẹn lẹ́yìn náà mánéjì ni ẹ̀yin náà rí nǹkan kan jẹ kò sì rí bẹ́ẹ̀ ẹ gbogbo àgbáńlá yìí ẹ ṣàánú wa àwọn ẹlẹ́à nídìí ìrànlọ́wọ́ gan ọ̀pọ̀lọpọ̀ ní ṣàrù ọ̀pọ̀lọpọ̀ ní ẹni tó bá lóun fẹ́ fún wọn 1 million yẹn ṣé kò sí ẹlẹ́à wò kó tọ́ka sí ẹlẹ́à kan àbẹ́yàn kan tó ti àtàrà rẹ̀ là ó sọ tó ló mọ̀ fún wọn 1 million wọ́n fún wọn ẹ ò ṣe wá fún wọn 1 million kó tó dìgbà náà pé ẹ fi ṣe mùsùlùmí lóore ẹ fi ṣàwọn mùmìnà lóore gbogbo àgbáyé la pè láti ran àwa ilé ayé láti ràn wá lọ́wọ́ gbogbo yín la pè o ààrẹ mùsùlùmí gbogbo yín la pè. Naam, alhamdulillahi rabbil alamin mo tún nídìí ẹnìkan. ẹ jọ ibi ètè mi ń béèrè ni pé ṣọ́ọ̀n lọ́kọ ni ṣọ́ọ̀kọ owó ti kú ni àwọn tó kọ́ bá ti kú wọ́n lè fò bọ́ta báyìí o gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́lẹ̀ ẹ̀ wà nú àwọn ilé ẹ ti sórí ibú o ọlọ́run mi ò ṣépè fún yín o eléré ibú ní ni o torí ẹ wà bí aláìsí ni ẹ wà láyé bí ẹni tí ò sí láyé ẹ wà láyé ẹ ń fìyà jẹ obìnrin ara wa ni wọ́n wá fò bọ́ta lábẹ́ ẹ̀yìn wọ́n wá lọ bá obìnrin ẹgbẹ́ wọn tíyẹn lóye tíyẹn lọ́gbọ́n tíyẹn láàánú wọ́n wá lọ ké bá
tẹ́yìn dé wà láyè tó dá ṣẹgbẹ́ ti kú wọn ò tí ì sin yín ni ṣẹ́ríkẹ́ ti kú wọn ò tí ì sin yín ni inú yín wá ń dùn pẹ́lẹ́ àyín tọrọ bára ẹ wà òkè rárá ó rẹ̀ yín gan àtẹ́lẹ̀ àrísúná o àtẹ́lẹ̀ àtẹ̀bùlígì o àtẹ́lẹ̀ àsáfí gbogbo yín ò gbádùn tẹ́ ẹ fi lè lajú yín lẹ̀ káwọn ẹ máa tọrọ bára láì tí ì kú yín àwọn yẹ kán ti gbé yín sí ẹgbẹ́ ẹni tí ó sọ̀rọ̀ ń sìn ẹ máa gbọ́ o alájà kò ní bàjẹ́ fẹ́ yín ti yín o ẹni tọrọ bára gbẹ̀rẹ̀ ayé yín o náà ẹnjìníà o. sí kó tó di pọ́n máa flag ẹ máa bá wa tẹ love and light ṣe rí nǹkan tí mo fẹ́ ni pé ẹ wò ó ṣe rí pé mo ti dúró sáàrin àwọn ẹlẹ́yà yẹn ní tí mo fẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin olóríire pátá òun náà ni pé kẹ́ ẹ bá mi ran àwọn ẹlẹ́yà lọ́wọ́ èmi fúnra ara mi lórí ìdúró mi pẹ̀lú àánú Ọlọ́run èmi ò fún wọn ní súnmọ́bí Idris mo lọ jìnnà èmi fúnra ara mi gẹ́gẹ́ bí Ummul Muminat ìní agbára ju 500,000 naira lọ. ẹ máa pọ̀ sí ẹ mọ̀ ṣe hó lórí half a million naira ẹ mọ̀ ṣe hó kò sí tún fà á òṣì tó máa ń fi ra pọ̀ gan ni wọ́n ṣe pọ̀ tó yẹn at least wọ́n á lé ní 50 wọ́n náà alájà try gan wà láì èèyàn lóbìnrin èèyàn lóbi wà láì èèyàn ni tàbá irú ẹ̀ mẹ́ta mẹ́rin márùn láwùjọ àwùjọ àdùn gbé dó in tó ń ṣe yẹn kò lẹ́tọ̀ọ́ o tó láwọn ilé àìlọ́kọ̀ ńlé o ọkùnrin òde kú wọ́n dẹ̀ lajú wọn lè yẹ wọ́n dẹ̀ ń tọrọ bára alájà àgbẹ̀sán tó ṣe fún wọn torí ẹ̀tọ́ ọkọ wọn alájà ń gbà ṣe ẹ bá wọn sọ náà ọlọ́mọ akẹ́rọ̀ yín gbà ṣe èmi ṣe àbí ẹ bá wọn sọ yẹn náà ọlọ́mọ akẹ́rọ̀ yín gbà ṣe èmi ṣe iṣẹ́ àwọn ọkọ wọn táwọn kan refuse láti ṣe làlájà ń gbà ṣe yẹn gbogbo ẹ̀tọ́ ládàtú ẹ̀kẹ́kọ̀ọ́ wọn gbà alájà ni ó gbà á àfẹ̀yí tọkọ ẹ̀ bá ti kúnú wọn ló kù and ọkọ ẹ̀ náà dẹ̀ kú náà ọkọ ẹ̀ náà ṣe lágó tó kú láyé nìyẹn o torí ẹ kó mọ̀ pé màá ṣe ìyá ò lè jọ̀yà màá ṣe bàbá kò lè jọ bàbá ẹ gbọ́ mi yé wàláì ṣe láàfáà tó kú tẹ̀yìn ẹ̀ dáa àfáàbò tó ni azin táwọn èèyàn ṣùgbà ẹ̀ Abdulgani àbò tó ni Nurain tó ń ṣùgbà ẹ̀ ṣebí lẹ́yìn tó kú làwọn fámìlì ẹ̀dùn lówó mo rántí bàtà nígbà ilé kú gbà ẹ̀ náà ọlọ́ba àfọ̀rún kẹ Abdulateef náà tó wà fún 1998 àwọn gbàgbọ́ pé tó mọ ẹnìkan ìsọ fún mi lẹ́nìí pé ṣe mọ àwọn èèyàn sọ pé lẹ́tà bọ̀m̀bù ni lẹ́tà bọ̀m̀bù kọ́ ló parí pé lẹ́tà bọ̀m̀bù kọ́ Christian dẹ̀kọ́ ló pa àwọn fi kẹ́sàn irọ́ ni lẹ́tà bọ̀m̀bù kọ́ ló pa bí kú ẹ ṣe lọ rèé fẹ́ntẹ́ wíwí kúwì a lọ ṣe prógrámù ní meanwhile ní alẹ́ sátidé mọ́júmọ́ Sunday tá a ṣe wá sí ní òrónà lóṣòdì èmi Adébọ̀wálé ìyàwó ẹ̀ Ajimoruf tó jẹ́ PA la máa jọ ń tẹ̀lé wá sí wáàsí èmi á lọ bá lẹ́jọ́ Saturday Thursday Friday ayé máa lọ náà ni ìgbò wá di meanwhile kárìbàlẹ̀ tó kó dénú ilé yẹn
wọ́n ti jẹ́wọ́ náà bí i 9,000 plus ńgbà yẹn. Ìgbà tí sí yẹn máa ṣẹlẹ̀ wọ́n wá jáná kárìbàlẹ̀ tó dé ni ẹ̀ wá ń jáná kiri gbà yẹn. That was on wọ́n jáńjọ Saturday ọ̀sọ́ mi rántí torí jẹnẹrétọ̀ látàn ká tó lọ wá sí so Sunday tí wàhálà yẹn ṣẹlẹ̀ gangan kò síná pẹ̀lú aládùúgbò wọ́n ti jáná ọ̀dọ̀ tiẹ̀ ń gbà yẹn. Adébọ̀wálé ti ń purge ṣẹ́wọ̀n kó ti rẹ̀ yàn ẹ̀rí pípa tó yọrí stage yẹn máa wo fídíò yẹn ń gbà yẹn èmi lórí kí n gbọ́ sórí pọ́ọ̀rọ̀ ẹ̀hún kí n bọ́ sórí stage tó bá ṣe ń lọ́nu mọ́tò ó ní kí n pe Tájù wọ́n ló máa wọ̀n kí Tájù yẹn náà òun náà ti kú sí pé òun ló máa wà ń wálé láti wá sí ìyẹn rẹ̀ ló wà wálé lóòótọ́ gba ní prógráàmù kan abẹ́ṣe launching branch wa ní Tẹ́jú Oṣó branch Sùúrùlérè Adébọ̀wálé ò mu omi tó fi lọ tìrẹ́ torí ẹ̀ pé inú ò sẹ́tù tó fi lọ tìrẹ́ tó fi wá sí Tẹ́jú Oṣó ó yẹ kájọ máa lọ lé níjọ́ yẹn ní Tẹ́jú Oṣó ni but ẹ̀gbà ayé ìgbà kò tí ì sí fóònù a máa lọ ń jókòó pé ẹ̀gbọ́n fẹ́ fóònù láti Amẹ́ríkà ni èmi lọ àgbẹ̀mí ló máa pè láago 8 alẹ́ ó ní láti máa lọ receive call ládùúgbò ìjọ náà lọ́hùn èmi àwọn bá kẹ́ ẹgbẹ́ ti lọlé ayémọ̀rún ẹgbẹ́ ayémọ̀rún fi tẹ̀lé alẹ́sìkè tó lọ gbọ́ ti lọlé èmi receive call so àwọn ò sí ń bẹ̀ nígbà tó ṣẹlẹ̀ ìgbà tá a máa dé sí ìyẹn a padà discover tó ṣẹlẹ̀ gangan bá a ṣe mọ tó ṣẹlẹ̀ rèé torí iná ti jó tán Ọlọ́run ti mẹ́rú ẹ̀ ń gbà yẹn ibi tálíbàlẹ̀ lie down sí lantern ó wà ní ibi ọwọ́ òsì ike ó wà níbi ọwọ́ tó ti jóná mọ́lẹ̀ ẹ ti ní tó ṣẹlẹ̀ ṣe rí yàrá 5 ló wà nù ilé yẹn tálíbàlẹ̀ ń gbé jọ́nà lọ́hùn yàrá 5 ló wà yàrá 5 ìyàwó ẹ̀ ń lo yàrá kan àti pálọ̀ kan òun lo yàrá 2 àti pálọ̀ kan yàrá kan tó kù làwọn yàrá 4 àti pálọ̀ kan ló wà mẹ́ ó wá ní ìkan ó wá láwọn boys quarter náà lẹ́ńkùlé lókè yẹn táwọn boys máa ń sùn so yàrá tóun ń sùn yàrá kan àlẹ́yìn ẹ̀ yàrá 2 ló fèsì pálọ̀ ẹyọ kan fèsì pálọ̀ tí ìyàwó ẹ̀ ń lò ó yọ fèsì ara wọn báyìí ni wọ́n kọ́lé yẹn tó dísẹ́ǹtì gan gbà yẹn mo máa ń lọ ni pé ibi tóun ń sùn yẹn yàrá tiẹ̀ gangan yàrá tó tẹ̀lé tó wà lẹ́yìn ẹ̀ láti máa ń rìkọ́dù àwọn cassette àwọn VHS yẹn láti máa ń rìkọ́dù àwọn kíní VHS yẹn wà ń bẹ̀ ó tó 5 àwọn fi ń rìkọ́dù nígbà yẹn ìgbà yẹn láyé fuel scarcity ta máa ń repo sílé ayé Abacha ni 1998 ìbárántí ayé Abacha ni epo wọn gbà yẹn gan ìwò wọn so Abacha ti kú gbà yẹn but period in first class wà Adébọ̀wálé ti wá ra epo sílé 25 litre kẹ́gì kan máa ń wà tó máa ń gbé sí 30 kọ́ọ̀lù kéjẹ̀tì gangan inú yàrá yẹn ló máa wà yàrá yẹn ò dẹ̀ ní handle kò ní handle tó máa fi ń tì báyìí kò ní handle rárá so bó ṣe bí sí yẹn ṣe lọ bàtà máa bí tábìlì tó ṣẹlẹ̀ ń bẹ̀ torí èmi náà ti bá gbé lantern rí jẹnẹrétọ̀ wà nù stọọ kan lẹ́ńkùlé tá a máa lọ depo sí bọ́njọ́ yẹn ẹ̀kọ́ ń pọ̀jù wọ́n ti sáré gòkè so bó ṣe gòkè tó ní kó epo ó wà lọ́wọ́ lantern wà lọ́wọ́ ṣẹ́mọ̀ ó dẹnu lẹ̀kùn ilẹ̀ ó kàn kọ ilẹ̀kùn ní gbìm èkó bá dà sí lantern ó bá gbiná ó bá lọ mú petrol tó wà ní kọ́nà gbò
kẹ́ẹ̀gì ló fọ́ kò ń ṣe lẹ́tà bọ̀m kẹ́ẹ̀gì ló fọ́ torí kẹ́ẹ̀gì náà wà ń bẹ́ẹ̀ tó náà jóná mọ́ lẹ́mẹ̀ tẹ́pọ̀ onú ẹ̀rẹ́ ti jóná mọ́ so méjèèjì ló wà ńlẹ̀ ń bẹ́ẹ̀ ní sí ìyẹn jọ náà lọ́hùn lẹ́tà bọ̀m bò kọ́ o ẹ má gbẹ̀ṣẹ̀ o ẹ bá ti rorú ẹ lọ ẹ̀rọ ìrèzì ẹ̀ kó lọ́kàn yín bọ́lá ìkárìíra pé àdébàdé máa lọ nìyẹn ọ̀nà máa fọ̀rùn kẹ́ now má lọ ni pé ẹ wo gbólóhùn tí àwọn ẹlẹ́yà yìí ń sọ lẹ́nu ṣé gbólóhùn tó dáa ni alájà káwọ́là try ṣe wà láì omi múná tì ní wọ́n lóòótọ́ wọ́n try wà láì wọ́n try bọ̀ kò ń ṣètò alájà ní tó ń ṣe fún ẹ̀ ọkọ wọn ló lẹ́tọ̀ọ́ sí ohun tálájà ṣe fáwọn ìyàwó wọn yìí torí ṣe rí kíní kan wà ó lójú obìnrin tó bá ń bọ́ ọkọ tí máa gbọ́ ọ̀sọ́kọ lẹ́nu ó lójú torí ṣe rí ọlọ́ba àfọ̀rún kẹ́ Khadija radiyallahu ta'ala anha nínú bíbí Khadija ṣọ̀ wọ́n gan-an tí ò ní sí ègún Allahu akbar tó ṣe mí rí wàhálà ó ṣe mí rí ó ṣe mí rí o pọ́nkọ́ bẹ̀ sí tẹ̀lá nígbà lẹ́gbà ẹ̀ tí nǹkan lé mo níyàwó kan gbà ẹ̀ kan lé gan so kò sẹ́nìtìn òun ló ń bọ̀ tó lóun ṣiṣẹ́ ṣé mọ̀ sọ́wọ́n ta ẹ̀kan akàn bínú akàn ṣe gan-an màá bá jókòó pé tó gbọ́ mi ló ń bọ́ mi ẹ bó ṣe wà sí mi wọ́n tún gbé kó lára tó bá kà máa ní iṣẹ́ torí kò ń bọ́ mi ló ṣe wà báyìí torí Ọlọ́run a ní kò ń ṣe bẹ́ẹ̀ inú ló bí òun inú á bí ẹwọ́ ló ń bọ́ mi get inú á bí ẹ̀yìn àìbọ̀ ló ń bọ́ mi so inú àwọn ẹlẹ́yà yìí sìn púpọ̀ wọn nígbà ọ̀sọ̀ wọlé ni wọ́n ń nulẹ̀ ní tí mò ń lọ nìyẹn púpọ̀ wọn ní gbọ́ràn mọ́ tó wọ́n ti rówó gbà àwọn náà ń ṣètò bó ṣe wọlé fáwọn kọ́ wọn pé kóun bá sit tààkì ńláńgó sí lọ tààkì ló jẹ oṣù ọ̀hún ló ń jẹ àwọn ebi ń pa àfẹ́jẹ́ bọ́ tàkẹ́ lọ gbogbo táwọn bá lọ sọ́dọ̀ alájà kálà ṣe máa róúnjẹ jẹ mi ìdágbé fún yẹn bẹ́ẹ̀ ní kí n má lọ ìlọ tí mo kó dé ẹjẹ́ bọ́ta wọn ní gbọ́ ọ̀sọ́kọ́ lẹ́nu mọ́ so àníyàn ẹ̀há ó ti ń bàjẹ́ láti ibẹ̀ àbí kí láǹfààní àtẹ̀yàn wá tí ìgbọ́ ọ̀sọ́kọ́ lẹ́nu mọ́ nínú ilé kí láǹfààní tẹ̀yàn lóhun gbà tọkọ̀ ní jẹ́ wọn tí ò ní jẹ́ ojúmọ́ èèwọ̀ ni kóbìnrin máa bọ́kọ̀ èèwọ̀ ni kóbìnrin ló lóhun ṣe èèwọ̀ kóbìnrin ni kọkùnrin ni ó wà òkè pẹ̀lú Khadija ò sí mọ́ ẹlẹ́bùn ti wo sáré play kíní ìdí ẹ̀ náà fẹ́ gbọ́ bí tóbìnrin ẹ̀ mo fi àsìkò yẹn mo fi ń bẹ gbogbo olóríire lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà lónílé àti lálejò ní mùsùlùmí àtẹni tí kì í ṣe mùsùlùmí tó jẹ́ ẹlẹ́yinjú àánú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ohun tí ojú ń rí oníranran nǹkan àwọn tí ò lè ṣàfaradà nínú wọn wọ́n ti gbé ọmọ ẹlẹ̀ tí wọ́n ti lọ fẹ́ náà sọ́ra àwọn eléyìí náà dúró lórí káwọn ní sí Islam lẹ̀ àmọ́ ẹbí yìí ti pọ̀ jù. alájà wọn sọ pé nọ̀sára ń ṣe Christian ẹ máa sọ bẹ́ẹ̀ mọ̀ mo sọ fún ìkò ń ṣe Christian wọn ò fẹ́ nọ̀sára wọn ò lè fẹ́ nọ̀sára láé Christian náà máa lọ fẹ́ ẹ jọ̀ọ́ ẹ rí i pé problem tó ìṣẹ̀lẹ̀ náà ni pé ọkọ wọn wà responsible ọkọ wọn kò wà responsible nígbà tébi yẹn dójú ẹ̀ ó yẹ kó ṣí aṣọ ẹ̀ ẹjọ́ ṣé kiri ó tó lọ fẹ́ ṣé máa ṣe á lọ́dọ̀ kiri ó ni mo gbé ẹ ti ń gbé ibi tí mo lọ ṣó máa ṣe nílé Christian ni ó máa bọ́dà nínú àwọn ní Christian yẹn
so èyí tó yẹ kó ṣí ẹ̀há lójú pé ọkọ mi ò lágbára ó dẹ̀ ń fìyà jẹ mí lábẹ́ àṣẹ ọlọ́run tí mo wà ebi fẹ́ pa mí kú bọ́ ọṣọ yẹn kú ò gbéjàbù ẹ lé bọ́ gbòòrò ó gbọ́ mi yé bọ́ aṣọ ẹ̀há yẹn kú ò gbé ìjàbù ẹ lé bọ́ gbòòrò lọ ṣiṣẹ́ òdìṣọkọ̀fẹ́ nìyẹn ó ti yẹ kí ni òṣì ọkọ̀fẹ́ ṣùgbọ́n kádàrá ọlọ́run tiẹ̀ kó máa lọ wá tọrọ bárà kó máa lọ kó wá lọ kọ́lẹ̀ ó wá bọ́ ṣe hálẹ̀ ńlẹ̀ wá lọ fẹ́ christian orí ẹ yí nìyẹn o ó ṣòfò ayé ó ṣòfò sàárè ó ṣòfò jókòó ẹ̀rọ kìámọ̀ tí ẹ bá ẹ tó kọ́ àrùn jẹ́ kó yé wa pé wọ́n mú yẹ̀pẹ̀tẹ́ gẹ̀rẹ́ islamudin falan yuqbala minhu wọ́n fi àkhírà minal khasirin ẹ bá tún wá ẹ̀sìn míì yàtọ̀ sí ìsìlámù falan lánlọ́lọ́kọ́lọ́lá falan yuqbala minhu nígbà yóò lọ́wọ́ ẹ̀ láéláé wọ́n fi àkhírà tó bá dijọ́ ìdájọ́ minal khasirin ẹni òfo ló jẹ́ oníṣẹ́ ẹni òfo wọ́n lọ fẹ́ kírísítẹ́nì o ẹnjìnà gbóhùn sórí káyọ̀tì máa lọ 11 ti lù. wọ́n ní obìnrin kan bẹ tó jẹ́ wípé ìbejì méjì ló kú lọ́wọ́ ẹ̀ torí pé kò rí ọyàn fún ọmọ ebi ń pa kí náà fàní ọmọ rẹ̀ àgbà yẹn yóò travel lọ kòró ń jẹjẹ ọmọ ò rí omi fà lọ́yàn àwọn ọmọ yẹn sì padà kú nítorí ọlọ́run ọya kẹ́nìkan tó sọ̀rọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Láti gbogbo ẹ̀yin bàbá mọ̀mọ́. Wọ́n ti bẹ̀rẹ̀ account number. Aláàjì wa kí wọ́n náà ti bẹ̀rẹ̀ account number a máa sọ account number yẹn. A kí gbogbo yín ẹjọ́ pé ràn wá lọ́wọ́ kì í ṣe wọ́n ìyá ń jẹ wá gidi o. ẹ sọ̀rọ̀. ẹjọ́ bá ń pọ̀ sí ẹnjìnì ẹjọ́ ṣó túmọ̀ sí pé ẹ̀rí bínú ẹ̀yìn Ìbàdàn torí báwọn lélẹ́yìí ṣé o gbọ́ ilé àbàlọ̀ nìyà ń jẹ àájẹgbẹ́ yàn fábàlọ́ ti dáràn nìyẹn o bàbá kan ń bọ̀ fún yín o mo ń bọ̀ fún yín o tí n bá tún nínú fídíò yìí pẹ́rẹ́ mo fi lè fà yín létí tí n bá tún nínú fídíò yìí pẹ́rẹ́ lẹ́yìn eléyìí tó ń ṣe yìí tó bá tún bọ́ ta pé yà ń jẹ àwọn lórí pé àwọn sílẹ̀ ń fi àjẹ wọn tí yàn bá yín o ẹ̀yin àfá Ìbàdàn tí yàn bá yín àtònísúnà yín àtònísúfì yín àti tẹ̀bùlígù yín tí yàn bá yín o. àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe àdámọ́lìyà lórí ṣàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá kàrámù náà bà ní ádámọ̀. alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa jọ lẹ́nu. lábàbẹ̀ tó sọ mi mọ̀ di ilẹ̀ pátákárá wa. alágége máa kú iṣẹ́ bàbá. iṣẹ́ mi ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. gbàgbé àwọn babalágége tàná àṣesílẹ̀ Ádámù tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Ádámù.